A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ilé ìfowópamọ́ àgbà CBN ti fagi lé owó gbígbà lọ́fẹ̀ẹ́ fún àwọn oníbàárà tí wọ́n ń lo ẹ̀rọ ATM ilé ìfowópamọ́ mìíràn. Bí a kò bá gbàgbé wípé wọ́n ń ṣe owó gbígbà lọ́fẹ̀ẹ́ fún ìgbà 3 àkọ́kọ́ lóṣù, ṣùgbọ́n ní báyìí kò bá ọ̀fẹ́ dé mọ́. Oníbàárà tí ó bá fẹ́ lo ATM tí kìí ṣe ilé ìfowópamọ́ rẹ̀ yóò ní láti san $100 lórí $20 ìyẹn bí ATM yìí bá wà nínú ọgbà ilé ìfowópamọ́. Ṣùgbọ́n bí ó bá ṣe ATM tó dá dúró, oníbàárà yóò tún san àwọn ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ mìíràn kún $100. Àfihàn yìí jẹ jáde nínú ìwé àkíyèsí nótìsì tí CBN fi léde ní ọjọ́ 10 oṣù kejì láti fi fèsì sí ọ̀wọ́ngógó tó ń lọ lórílẹ̀-èdè àti àbójútó ẹ̀rọ ATM ní gbogbo ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹta ọdún 2025. CBN wá ṣe ìkìlọ̀ láti dá sẹ̀ríà fún ilé ìfowópamọ́ tí ó bá fi tipátipá mú oníbàárà láti má ní àǹfààní àti gbà tó $20 nídìí ATM lẹ́ẹ̀kan ṣoṣo. CBN wá darí gbogbo àwọn oníbàárà tí kò bá ní àǹfààní àti gbà tó $20,000 kí wọ́n ṣe àfisùn sí ìlà CBN. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ wípé ilé ìfowópamọ́ ò gbọdọ̀ gbà ju iye owó tí ìjọba pa láṣẹ lọ́wọ́ oníbàárà àfi tí wọ́n bá tún fẹ́ ṣe àdínkù rẹ̀. Bí wọ́n ti rọ àwọn oníbàárà kí wọ́n máa lo ATM ilé ìfowópamọ́ wọn láti dènà àlékún owó sísan. Bákan náà ni wọ́n ní kí wọ́n máa ṣe àmúlò ọ̀nà mìíràn láti gba owó bíi POS, banking apps àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mú àdínkù bá iye tí wọ́n ń já lórí owó wọn. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ṣe ìkìlọ̀ wípé ọlọ́pàá kankan ò gbọdọ̀ gbé ìbọn dání pẹ̀lú aṣọ ara yàtọ̀ sí ẹni wọ aṣọ ọlọ́pàá. Bákan náà ni IGP ṣe ìkìlọ̀ tako àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń tẹ ẹ̀tọ́ ará ìlú mọ́lẹ̀. Ó ní ojúṣe wọn ni láti dáàbò bo ẹ̀tọ́ ará ìlú. Ẹgbẹ́tókun sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé pẹ̀lú àwọn alámòjútó ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá bí ó ti kọ̀rọ̀ ojú sí oríṣiríṣi ẹ̀sùn ìtàbùkù sí ará ìlú tí wọ́n ti gbà tako iléeṣẹ́ ọlọ́pàá. Nínú àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí fi léde ni ó ti ṣàlàyé wípé ìpàdé yìí wáyé láti túbọ̀ ṣe àmójútó iṣẹ́ ọlọ́pàá kí gbogbo àwọn àkànṣe agbófinró náà jáwọ́ nínú àṣìlò agbára àti ìmúra tí kò bófin mu. Adéjọbí ní bákan náà ni IGP ṣe ìkìlọ̀ lórí bí wọ́n ṣe ń fi ìwé ẹ̀sùn ránṣẹ́ indiscriminate transfer of cases láì gba àṣẹ lọ́wọ́ IGP. Ìwà yìí ti di èèwọ̀ nítorí èyí ló ń fa ìdádúró lórí ẹ̀sùn àti ìdájọ́ òdodo. Àjọ elétò ìdìbò INEC ti gba kọmíṣánná ìpínlẹ̀ Adamawa REC tí wọ́n rọ̀ nípò Udu Yunusa Ari ní ìmọ̀ràn kí ó gba ilé-ẹjọ́ lọ ṣe àwáwí bí ó bá ní ẹ̀rí tó múnádóko yálà tí ó fi ń tọpasẹ̀ àwọn iléeṣẹ́ ìròyìn. Èyí ń wáyé lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí Yunusa Ari ní ìpínlẹ̀ Bauchi níbi tí ó ti bu ẹnu àtẹ́ lu ìyọnípò rẹ̀ tí ó yarí wípé Aisha Dahiru tí gbogbo ènìyàn mọ̀ sí Binani láti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ni ó jáwé olúborí níbi ìdìbò gómìnà ọdún 2023. Akọ̀wé àgbà fún àjọ INEC Rotimi Oyèkánmi ni ó dá Yunusa Ari lóhùn wípé ẹjọ́ yìí ti wà nílé-ẹjọ́ kí kọmíṣánná náà lo àǹfààní yìí láti wí àwíjàre nípasẹ̀ ìlànà òfin. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìpàdé ìjíròrò láàrin àwọn mínísítà àti akọ̀ròyìn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti ṣe ìgbélárugẹ ìṣèjọba tó ṣe é rí tó sì jíyìn Transparency and Accountability in Governance. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe ìkéde yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé agbára ìlú Àbújá. Idris ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu ti darí kí gbogbo àwọn mínísítà máa fi ara hàn níwájú àwọn akọ̀ròyìn lóòrèkóòrè láti jíyìn lórí iṣẹ́ wọn àti òfin ìjọba.
Ó ní ìgbésẹ̀ yìí ni yóò ṣíwájú ayẹyẹ ọdún kejì ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àfojúsùn àti máa bu ará ìlú gbọ́ bí nǹkan ṣe ń lọ sí nínú ìṣèjọba, àti láti jíròrò lórí àwọn ohun tí ó ṣe gbòógì sí ìdàgbàsókè ní àwọn ilé-iṣẹ́ wọn kí wọ́n sì máa yanjú ohun tí ó bá jẹ́ ìpèníjà ará ìlú. Adájọ́ àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà CJN Adájọ́ Kudirat Kékeré-Ẹkùn ti ké sí àwọn adájọ́ káàkiri orílẹ̀-èdè àti gbogbo àwọn tí ó wà ní ipò àṣẹ láti lo ipò wọn fi ní ipa rere láyé ẹ̀dá ẹgbẹ́ wọn nítorí ọjọ́ ọ̀la. CJN ní gbogbo ẹ̀dá ni ó gbọ́dọ̀ gbìyànjú àti hu ìwà rere nítorí èyí ni yóò mú ẹ̀dá ẹgbẹ́ wọn ṣèrántí wọn bí wọ́n bá lọ tán. CJN ṣe ìmọ̀ràn yìí níbi valedictory court session tí ó wáyé láti fi bu ọlá fún olóògbé adájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ Adájọ́ Stanley Chenko Alagua nínú ọgbà ilé-ẹjọ́ tó ga jùlọ. Ó ní ìpapòdà adájọ́ yìí rán wa létí wípé ayé ń yí lọ, a gbọ́dọ̀ gbìyànjú àti fi ipa rere sílẹ̀ tí ó ṣe é mú yangàn. Ó wá rọ ẹbí olóògbé kí wọ́n tẹ̀síwájú nínú ìwà rere tí olóògbé fi sílẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ UCH Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà nínú òkùnkùn, iléeṣẹ́ panápaná IBEDC ti dá iná wọn padà ní Ọjọ́rú. CMD Akàwégboyè Jesse Ọ̀tẹ́gbáyọ̀ ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Bákan náà ni ilé-ìwòsàn yìí dá àhesọ tí àwọn kan ń gbé pòyẹnu nù wípé àwọn aláìsàn ń gbé ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ wá sí ilé-ìwòsàn láti fi pèsè iná. Láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni IBEDC ti ju UCH sí inú òkùnkùn látàrí àìsan gbèsè gọbọi owó iná mọ̀nàmọ́ná tí wọ́n jẹ tí èyí sì wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà. Èyí ló mú Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù ṣe àbẹ̀wò sí ilé-ìwòsàn UCH níbi tí ó ti làjà pẹ̀lú UCH àti IBEDC kí wọ́n tó wá ṣèlérí àti dá iná padà láàrin wákàtí 48. Iléeṣẹ́ ilé ìbánisọ̀rọ̀ MTN ti fi lẹ́tà ẹ̀bẹ̀ ránṣẹ́ sí àwọn oníbàárà rẹ̀ lẹ́yìn awuyewuye tí ó bẹ́ sílẹ̀ lórí àlékún òjijì 200% tí ó ṣe sí owó dátà. Nínú ìwé àkíyèsí ni MTN ti ní àwọn mọ ìpèníjà tí ará ìlú ń là kọjá, àwọn sì ti ṣetán àti wá ojútùú sí ìgbésẹ̀ yìí láti mú ayé dẹrùn fún oníbàárà. MTN ní oníbàárà ṣe iyebíye, àwọn kò sì ní dẹ́kun àti máa ní àjọṣepọ̀ tó dán mọ́rán. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Èkìtì ti wọ́gi lé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Délé Fárótìmí. Ọjọ́ 4 oṣù Kejìlá ọdún 2024 ni iléeṣẹ́ ọlọ́pàá fi ojú Fárótìmí ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó ṣe tako àgbà amòfin Afẹ́ Babalọ́lá nínú ìwé rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Nigeria and its Criminal Justice System. 20 oṣù Kejìlá ni Fárótìmí gba ìyọ̀ǹda kí ilé-ẹjọ́ tó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 13 oṣù Kejì fún ìgbẹ́jọ́, ṣùgbọ́n ní ọjọ́ 27 oṣù Kínní ọdún 2025 ni Afẹ́ Babalọ́lá gbà láti jọ̀wọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó pè tako Fárótìmí kúrò ní ilé-ẹjọ́ lẹ́yìn tí àwọn àgbààgbà lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì darí bá wọn dá sí ọ̀rọ̀. Alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé ti gbè lẹ́yìn ìgbésẹ̀ àjọ wọn láti gbógun ti àwọn oníjìbìtì orí ẹ̀rọ internet fraudsters tí gbogbo ènìyàn mọ̀ sí Yahoo Boys, láì wo ẹnu àtẹ́ láti ọ̀dọ̀ àwọn kan lórílẹ̀-èdè. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Olúkóyèdé ti ṣàlàyé wípé ó lé ní $500 mílíọ̀nù tí orílẹ̀-èdè pàdánù láàrin ọdún yìí sí jìbìtì orí ẹ̀rọ. Alága fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ àwọn oníjìbìtì orí ẹ̀rọ ti ré kọjá jìbìtì lásán, àwọn náà ti ń bá wọn kópa nínú ìwà ìjínigbé, ìfọmọṣètùtù àti kíkó ohun ìjà olóró pamọ́. Olúkóyèdé ní àwọn mìíràn ń bú wọn lórí bí àwọn ṣe ń lépa àwọn Yahoo Boys láì mọ ìjàmbá tí àwọn wọ̀nyí dá sílẹ̀.
Bákan náà ni Olúkóyèdé sọ̀rọ̀ lórí rògbòdìyàn tó ń lọ láàrin iléeṣẹ́ wọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ajé ìwà ìbàjẹ́ símọ́ lórí. Ó ní àjọ wọn ti júwe ilé fún òṣìṣẹ́ 27 láti bíi ọdún kan sẹ́yìn nítorí àwọn kò lè máa gbógun ti ìwà ìbàjẹ́ kí àwọn náà ní ìwà ìbàjẹ́. Àgbà ọ̀jẹ̀ àti olóyè láàrin ẹgbẹ́ Afẹ́nifẹ́re Pa Ayọ̀délé Adébánjọ ti di olóògbé lẹ́ni ọdún 96 96 ní ọjọ́ Ẹtì ní ilé rẹ̀ tí ó wà ní Lẹ́kì, ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde ní ẹbí Adébánjọ ti ṣàlàyé wípé pẹ̀lú ìrọ̀rùn ni Pa Adébánjọ fi ọwọ́ rọrí ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2025. Wọ́n fi kún un wípé títí láé làwọn ò fi máa mọ rírì ìjàǹgbara rẹ̀ fún òtítọ́ àti ìdájọ́ òdodo. Ààrẹ Bọ́lá Tinubu, Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Ààrẹ àná Muhammadu Buhari, àwọn gómìnà ìpínlẹ̀, ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ni wọ́n ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìpapòdà Pa Ayọ̀ Adébánjọ. Bí wọ́n ti ṣe àpèjúwe ikú olóògbé ní àdánù ńlá sí orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè. Wọ́n ní Adébánjọ ti fi ipa tí kò lè parun nínú ìtàn lélẹ̀. Ìyáàfin Rose Idibia tí í ṣe ìyá olórin ilẹ̀ Nàìjíríà Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí Two-Face ti ké gbàjarè sí ọmọ Nàìjíríà kí wọ́n bá òun bẹ aṣòfin ìpínlẹ̀ Edo Natasha Osawaru kí ó fi ọmọ rẹ̀ sílẹ̀. Nínú àfihàn fídíò tí ó gba orí ẹ̀rọ ayélujára, ìyá ẹ̀ ti ṣàlàyé wípé àpẹẹrẹ fi ojú hàn wípé Two-Face ò mọ ohun tí ó ṣe mọ́ pẹ̀lú ìpínyà tí ó ní pẹ̀lú ìyàwó rẹ̀ Annie Macaulay Idibia. Ó ní kí Natasha dákun yọ ìlẹ̀kẹ̀ tí ó fi sí ọwọ́ àti ọrùn rẹ̀ kí ó lè di òmìnira. Ìyá Two-Face ní òun mọ ọmọ tí òun bí, gbogbo ohun tí ó ṣe kì í ṣe ojú lásán. Ó ti ń gbé ìgbésẹ̀ láti kọ ìyàwó ní ìlànà òfin kí gbogbo abiyamọ orílẹ̀-èdè Nàìjíríà ràn lọ́wọ́ láti gba ọmọ rẹ̀ kalẹ̀ lọ́wọ́ Natasha. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.